Lónìí lórí ètò a máa sọ̀rọ̀ nípa àwọn òṣèré ní ilẹ̀ Yorùbá tó jẹ́ wípé òṣèré ẹgbẹ́ wọn àbí olórin ẹgbẹ́ wọn iná ni wọ́n fẹ́ tí wọ́n fi ṣe bóyá ọkọ ni àbí aya. Àkọ́kọ́ ẹni tí a máa kọ́kọ́ dárúkọ lónìí, òun ni ìyá wa Fáúsát Balógun tí gbogbo wa mọ̀ sí Ṣàjẹ́ tí ò lọ́gàá, Ọlọ́run lọ̀gá gbogbo wa. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé oríṣiríṣi awuyewuye ló ti wáyé lórí ọ̀rọ̀ wọn pé bàbá wa Ràfíù Balógun òun ni ọkọ Madam Ṣàjẹ́. Àwọn kan á ní irọ́ ni, bẹ́ẹ̀ àwọn kan á ní òótọ́ ni. Ṣùgbọ́n ìwádìí fi yé wa wípé bàbá wa Ràfíù Balógun àwọn ni ọkọ ìyá wa Fáúsát Balógun tí gbogbo wa mọ̀ sí Madam Ṣàjẹ́. Ẹlẹ́ẹ̀kejì tá a tún máa dárúkọ òun ni gbajúgbajà òṣèré tí à ń pè ní Kọ́lá Ajéyẹmí tí àwọn mìíràn ń pè ní Àwílú. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀, Kọ́lá Ajéyẹmí wọ́n jẹ́ òṣèré tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun ní àwùjọ àwọn òṣèré Yorùbá tí wọ́n sì fẹ́ Tóyìn Abraham tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Oversabi Aunty. Ẹlẹ́ẹ̀kẹta lórí ètò lọ́jọ́ tèmi, a máa dárúkọ bàbá wa Razak Ọláìwọlá tí gbogbo wa mọ̀ sí Òjó Pàgógó tí wọ́n sì fẹ́ ìyá wa Mojí Afọláyan. Mojí Afọláyan jẹ́ ìyàwó pàtàkì sí Òjó Pàgógó. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé òṣèré orí ìtàgé tó dáńtọ́ òun náà ni àwọn méjèèjì. Ẹ̀kẹrin tá a tún máa sọ̀rọ̀ nípa ẹ̀ òun ni Adékúnlé Gold. Olórin ni àwọn ṣùgbọ́n Yorùbá ni wọ́n tí wọ́n sì fẹ́ sinmi. Yorùbá ni Adékúnlé Gold. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé olórin tàkasúfèé òun jọ ni àwọn méjèèjì ṣùgbọ́n ọmọ Yorùbá, ọmọ kóòtù òjíire òun jọ ni àwọn méjèèjì, olórin sì jọ ni wọ́n pẹ̀lú. Ẹlòmíràn tá a tún máa dárúkọ òun ni Adéníyì Johnson. Adéníyì Johnson. Ìyàwó tí wọ́n jẹ́ Ṣèyí Ẹ̀dùn. Òṣèré orí ìtàgé ni àwọn méjèèjì tí wọn ò sì ṣe fọwọ́ rọ́ sẹ́yìn láwùjọ òṣèré orí ìtàgé ní ilẹ̀ Yorùbá. Ẹni tí àwa dárúkọ tí ò ní jẹ́ àdámọ́ wa ṣùgbọ́n tí ò jẹ́ ìgbẹ̀yìn lórí ètò lọ́jọ́ tèmi, àwọn ni Lateef Adédìméjì tí wọ́n fẹ́ ìyá wa Mobímpé Adébímpé Oyèbádé. Òṣèré orí ìtàgé gbajúgbajà eléré ni àwọn méjèèjì tí wọ́n sì ń ṣiṣẹ́ takuntakun tí wọ́n ń fakọyọ láwùjọ òṣèré orí ìtàgé.